Mo kí gbogbo obìnrin ilẹ̀ Yorùbá pátápátá tó níbi tí mo ti ń ṣe fídíò mi jẹ́jẹ́. Mo ṣe kan, ọmọ mi kan wà níbẹ̀ ó ní àwọn láìkí gèlè mi o. Ìgbà tí mo wá fẹ́ ṣe èyí tẹ̀ ń wò ló bá ní kí n ṣe fídíò gèlè yìí o sódà òun náà lè kọ́pì ẹ̀. Mo wá wò pé kò ní yóò nìkan náà ló máa wúlò fún. Tó ẹ máa bá a ká lọ kẹ́yìn náà kọ́ gèlè ráńpẹ́ láì lo pin láì lo rọ́bà rárá. Sáìsì gèlè yìí ò pé ọ̀pá méjì rárá kàn ju ọ̀pá kan àbọ̀ díẹ̀ ni. Mo wá pín ní 40-60. Mo wá to plait bíi 5 síwájú ẹ̀ mo wá gbé sórí mi bẹ́ẹ̀ ṣe ń wò yìí. Ṣé ti rí pé 40-60 ni mo ṣe apá kan ó gùn jù kan lọ. Mo tọ́ kẹ́yìn dáadáa mo fà sétí mi mo wá ṣẹ́rí ẹ̀yìn rẹ̀ mo so ó le lẹ́yìn yẹn ó ti le dáadáa. Mo wá arrange ẹ̀ dáadáa níwájú. Mo fà sétí mo sún sínú kí gbogbo ẹ̀ kó lè lọ dọ́gba torí àti ṣe bá rí mo wá mọ apá tó kéré jù yẹn mo wá lọ mo ra mo dání sábíà ṣe mọ̀ pé mi nìkan mò ń wé mi ìfẹ́ kó dá sí kó lè mọ bó ṣe máa wé. Ṣé rápá kejì mo tú jáde mo fẹ́ jáde ṣe rí mo fẹ́ mo tú jáde kó lè lọ ní straight bá ṣọ́ọ̀ṣì wà gangan mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàplit yẹn. Mo ṣàplit ẹ̀ láti iwájú mo ṣàplit yẹn títí dé látẹ̀yìn mo ṣàplit yẹn títí dé iwájú pátápátá. Mo wá mú ọwọ́ kékeré yẹn mo gbé sókè báyìí. Ṣé rọ́wọ́ ibi tí mo plit yẹn ẹ máa mú lọ sẹ́yìn. Ọwọ́ kékeré yẹn ló máa wà níwájú. Ṣé rí mo tún wá arrange plit yẹn dáadáa so that plit yẹn máa lè hàn. Ṣé wá rọ́wọ́ kékeré yẹn ẹ rí pé omi kékeré mo wá ra tucking ọwọ́ ńlá yẹn mo ti bọ̀ láti iwájú mo wá so lé. Ṣé rọ́wọ́ kékeré tó ṣẹ́kù ní ọwọ́ kékeré yẹn mo máa tọ́kẹ̀ sínú dáadáa. Mo tọ́ọ̀kì yẹn sínú dáadáa. Ṣé rọ́wọ́ méjì yẹn mo tọ́ọ̀kẹ̀ sí ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì lẹ́yìn gèlè lọ́hùn. Mo wá spread ẹ̀ jáde ló bá tán o. Kò sí pin kò sí rọ́bà ìjáde ti yá. Fọ́nrán ti bẹ̀rẹ̀ láti ṣiṣẹ́ tírí. Ó ti yọ fáànù yín ọwọ́ iwájú ṣé rí àbájáde ẹ̀ rí o bí mo ṣe múra nígbà tí mo ṣe fídíò ni. Tẹ́ bá like ẹ fún mi thumbs up. Tẹ́ bá fẹ́ ká tún continue ká wé mi ẹ jẹ́ kí n mọ̀ ó dàbọ̀.